kọ́rin wọ́n ní pé àwọn mẹ́rin kan wà èèyàn gbọ́dọ̀ ṣàfẹ́kù wọn láyé tó bá fẹ́ ká yẹ dàrú. gbogbo ẹ̀yin yàtọ̀ ń gbọ́ mi lẹ́nìí mo kí yín dáadáa ẹ̀yin àwa mo kí yín ọlọ́run bá mi kí yín jù báyìí lọ. Amina. gbogbo yín náà mo kí yín ọlọ́run gbàdúrà tẹ̀yìn náà. Amina. Arba'atun iyyaka an takhsarahum fi hayatika. o gbọ́dọ̀ ṣàfẹ́kù àwọn mẹ́rin nínú ayé rẹ tó o jẹ́ kí ìgbésí ayé. Ya dhal ula. ẹ má fi jókòó. Ya Aridunnu libarijati. Àfà gbogbo ayé. Ya man atahum alayhi Allahu khayrati. Kadali adi. Fa inna likayda min hasadin. أو يسقطوك بأنواع المكيدات لو يسقطوك ولو قاموا على جبل إلا إذا أسقطوا تلك السماوات إلا إذا سقطوا تلك السماوات تبت يدا ليلها. ẹ dákẹ́ má bínú àgbàkùnà ẹ jọ̀ọ́ àgbàkùnà a ti ṣe mistake ẹ jọ̀ọ́ ẹ̀rìn wáyé di kíní wọ̀ ẹsẹ̀ bí gbàtẹ́ ti gbọ́ ohùn mọ́ látẹ́lẹ̀ ẹ jájọ play along ẹ jọ̀ọ́ àgbàkùnà. Karama. bọ́ẹ̀ Name al-Mawla. 20,000 naira àti karama méje ìkọ̀nà fún àbá youth ó wá lè já sí pé karama wọn lè má dá padà bọ̀ 20,000 ó yà pé ṣéun náà lẹ́ẹ̀dínà fún àbí méje ó kẹ̀ọ̀kan mọ́wúlá méjì. Àjíṣàfẹ́ ń kọ́. ẹsẹ̀ ẹ máa bọ̀ ẹ máa wọlé ẹ máa wọlé yẹn débí o. àwọn kíríwù náà mẹ́ta ṣé wọn ò jù báwọn lọ ni. Fọ́nrìn karamọ́ kó débí o. ọ̀ya kí lè fẹ́ fi ṣe. Ẹ má wọrí. ṣé n ti mẹ́lá yín ti lọ ni. ṣé n tó kó sùn ìtì máa ń lo karamọ́ ni. ẹ má ṣe kan mi ẹ má ṣe kan mi. إلا إذا سقطوا تلك السماوات إلا إذا سقطوا تلك السماوات تبت يدا للعادي ألفا يؤتي رشادي تبت يدا للعادي ألفا يؤتي رشادي الكريمة صار قيما بعد الملالي بقيم تبار لهلالي تبت يدا للعادي ألفا يؤتي رشادي تبينو أو تليكينو من أصحابي للأصحابي تبت يدا للعادي ألفا يؤتي رشادي من أصحابي لأصحابي بيان للناس يزيل شر الخناس
ثبت يدا للعادي ألفا يؤتي الرشاد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ẹ dákun ní ìkàlẹ̀ tí a wà yìí ṣé o fọ́rẹ̀ èní ni àkọ́kọ́ gbà tí màá kọ́kọ́ wá sáàyè yìí tó já sí wípé tí ó tún máa jẹ́ àkọ́kọ́ gbà tí kọ́kọ́ wá sí òde Mọ̀láyánà Sheikh Abdulrahman ẹ dákun ẹni tó bá wí yòówù náà lọ Mọ́kà lọ́dún yìí Abmaliki Yajnili karamata Abdul Abdul musinul khuluqan bọ́lọ̀ ń ṣe ní ẹ máa wáyé ilẹ̀ tí wáyé yìí law kò sí ohun tó lè yí padà. law kana min qabilu bayna Foreign. nasi man hana law kana min qabilu bayna nasi man hana. Fọ́rìn tó ti jí nígbà tí gbogbo àwọn èèyàn ń sùn Abdulaziz Fọ́rìn wọ́n ti jí nígbà tí gbogbo àwọn èèyàn ń sùn. ẹgbọ́n gan o Fọ́rìn o ẹgbọ́n gan kódà ọgbọ́n ní Sọ̀díkì Mani akirama nasa ẹ dákun ẹnjíníà ẹ bá ń wá máìkì méjì sí ẹ bá ń wá máìkì méjì sí. ya'lu sha'nuhu wa lahu bayna al-unasi makanatun wa ẹ dákun tabjilu lẹ́ẹ̀kan náà ẹ bá ń gbọ́dọ̀ tóbi lára kí n gbọ́dọ̀ kan náà. bayna أناس al-unasi مكانات makanatun وتبجيل. tí wọ́n máa sọ pé ó jí débẹ̀ ẹni tó ń sùn bẹ̀ mọ́jú ńkọ́ tí wọ́n bá lọ jí débẹ̀ ẹni tó sùn bẹ̀ mọ́jú ńkọ́. kí ni kò sọ. Fọ́rìn àyíṣì bá ń tú bá ń tú tí wọ́n bá lọ jí débẹ̀ ẹni tó sùn bẹ̀ mọ́jú ńkọ́. kí ni kò sọ. àwa tí wọ́n ti parí iṣẹ́ wa kò sí bẹ́ẹ̀ ṣe ṣe ọpẹ́ fẹ́ kọlù wá tó ẹ̀tún máa bá wọn wájú. ló já sí wípé kódà níbi tá a bá èdè yìí Fọ́rìn o mo sọ níbìkan lánàá mo ní ẹni tí ò bá ní ohun tó fẹ́ mójútó nìkan kó máa ṣayé ẹ̀ bó ti wù ú. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà wà òun náà fẹ́ ṣe bẹ́ẹ̀ tí ń ṣe àmúpadà yíwọ́ ó ti mọ iye aláàánú tó ti blọ́ọ̀kì ẹ̀ látara pé wọ́n náà fẹ́ gbòòrè lọ́dọ̀ àwọn aláàánú. onílágbájá ẹ̀yìnbọn ṣe fún Fọ́rìn mọ́tò ni ẹ̀dá kan ẹ̀ fáwọn náà bẹ́ẹ̀ dìdìrín náà tún wá ń la kíṣọ̀ mọ́tò fáwọn tó ń gba owó lọ́wọ́ orí kórìí ẹ̀ ti dàrú. bayna al-unasi makanatun. nísù onímọ́tò yẹn tá a bá ti rà àwọn láfi parí iṣẹ́ yẹn ó tún parí iṣẹ́ sára mọ́tò. makanatun wa tabjilu. ló já sí pé gbogbo ìwà fà tó bá sí pé o sì ń gbà ń ta ni ò tí gbà nulẹ̀ o ò tí pé láfa o. lóòótọ́ ló lè béèrè lọ́wọ́ àwọn èèyàn níta pé ẹ fún mi kan báyìí tí wọ́n fún ẹ ṣé tó bá béèrè lọ́wọ́ nu DM náà sí wọ́n fún ẹ náà sọ́ọ̀ni blọ́ọ̀kì ẹ. Fọ́rìn àmọ́ inú mi wá dùn pé níkàlẹ̀ yìí ìtẹ̀sẹ̀ fún màmí lẹ́ni torí màmá yín màmá wa ni ó wá jẹ́ kí inú mi máa dùn débi wípé omi dí ojú tẹ̀ ìjábọ̀ lójú mi mojú tó kàn yẹn pé torí dèdè ń tẹ̀yìn rí àwọn òrí Abdulaziz ń tẹ̀ iṣẹ́ dèdè ń tẹ́rí àwọn orí. opportunity tẹ̀ rí àwọn òrí wẹ̀. bí màmá mi ṣe jíde lẹ́ẹ̀kan yẹn tí wọ́n wá dúpẹ́ lọ́dọ̀ alájà wa káwọ́lá lẹ́ẹ̀kan yẹn bẹ́ẹ̀ ni mò ń rántí pé tó wáyé kí ìyá mi tó ya tèmi náà wà láyé náà ni ó mà níwá tèmi náà ó dáa. àmọ́ kì í ṣe ṣùṣù fún ẹ o torí pé kó wá sọ pé torí pé òní àlàyé mọ́ ló ṣe dèyàn ayé ẹ bàjẹ́ nìyẹn. bayna al-unasi. torí pé òní yàrá yẹn mọ́ ló ṣe dè yàn. wọ́n sọ fún ẹ pé kí ló dé táyé ìfowárí báyìí ó ní mi ní mọ́ mi nì orí kò mọ̀kàn tó ṣe èèyàn máa fi red card náà ló má sí i. Abdulaziz short one. tó o bá mọ formation tó o máa fi win ni.
mo wá kí bàbá wa níkàlẹ̀ tí wọ́n jẹ́ bàbá tí wọ́n bí lẹ́ẹ̀kan yẹn mò ń wò wọ́n láì bàtà jókòó ìtẹ̀síbò ìta lọ wọn. bá mi ọlọ́run jẹ́ kẹ́mi ogun sà. Amina. Makana to. bàbá wa tí wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn bàbá wa búlàlà alákùnrin sókè búlàlà lẹ́kẹ̀rẹ́ kí gbé dáadáa. وتبجيل ọlọ́run ìfírísí lẹ́sà. Amina. بين أناس الأناس مكانات وتبجيل. bàbá tí wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ ṣé wà fún ẹni wọ́n ti fẹ́ràn mi. ọlọ́run bá nífẹ̀ẹ́ yín sí jù báyìí lọ. آمين. ẹ ṣeun ẹ kú àdúró tí ọmọ ìyá wa gbogbo àfáà tó bá débí kódà wọn tún wá lánàá gbogbo àfáà tí ó bá débi tí ò bá lè bá wa kí àwọn èèyàn tí wọ́n dúró ti fọ́ọ̀rìn olórí bu ni 10 years kì í sọmọdé ọdún fọ́ọ̀rìn 10 years yẹn lómìnà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọ padà túmọ̀ lórí ni. kí ló lè fi tú ọká náà òfèlè náà ni gbogbo yẹn àfáà ní ta sọ fún yín nìyẹn sọmọ pé wọ́n sọ pé wọ́n padà sí ẹnu dín náà síta ìwọ náà nígbà tí wọ́n sẹ̀ǹdì ẹ̀ sí ẹ kí ló yẹ tó lè dá wò fíyàn sí ni wọ́n pè é kí ló tó tún fún yàn wò. تكون مرتفعا بالخلق إن حسنا. mo kí dáadáa mo kí gbogbo àwọn àgbàlagbà tó wà lórí kalẹ̀ olólùfẹ́ mi dáadáa fọ́dílì mo kí àfa níwájú mọ̀wúlá mo kí yín gbogbo èèyàn jàǹkànjàǹkàn mo kí wọ́n dá kí yẹn lọ sọ́dọ̀ àfa mi sábàbù ọlọ́mọ mi dúró tì í máa gbàdúrà yín sí dáadáa. آمين. ẹ kú nọ́ra ẹ kú náwó àtẹ̀wé tẹ́ ká kí n bẹ̀ wú ẹ náwó ni àbẹ nọ́ra. méjèèjì ni ọlọ́run wọlé dọ́là tẹ̀ náà fún mi ẹ̀yin náà máa gbàgbé ẹ lọ títí láéláé náà ni. آمين. تكون مرتفعا بالخلق إن حسنا. àfọwọ́ Abdul mo kí yín dáadáa olólùfẹ́ mi ọlọ́run máa jó bàjẹ́ fún yín. Àmín. وأشرنا صبرا ثم إحسانا. wọ́n dẹ́ kí yẹn lọ sọ́dọ̀ ìyá mi tí wọ́n jẹ́ ìyá olóríire ọlọ́run bá mi túbọ̀ bá mi gbàdúrà yín sí dáadáa. وأشرنا صبرا ثم إحسانا. ló já sí pé ní sùúrù tó bá ti tó ṣe kan má wulẹ̀ bèrè rẹ̀. òun dáwọ́ ra fóònù sí wàá tún dáwọ́ ra screen guide náà ni. للعز للمرء. ó mọ̀ kí maintenance gíga ojú gíga lọ ni. dandan kan tó bá ti tó mọ́tò rà má ra o torí pé owó epo yóò sọ ẹ́ di aláìní o. للعز. o ra mọ́tò nìkan lẹ́yìn ìgbà tó ra mọ́tò tán wọ́n bá èrè epo sí ni orí báyìí ẹ̀ ti bàjẹ́. للعز للمرء. ó wà tó fẹ́ fi mẹ̀ntẹ́nì ẹ̀ ní ẹ mẹ̀ntẹ́nì odidi ọdún mẹ́wàá pẹ̀lú àwọn obìnrin tó yá sí pé wọ́n lè bá yíyan jẹ́ láàrin ìsẹ́kẹ́nsì. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ wọ́n mọ báwo lè ṣe fẹ́ tó àárín yẹn tó yá sí pé nǹkan kan ò wá ṣẹlẹ̀ odidi ọdún mẹ́wàá ajá sí pé ọ̀gá ni yín o ọlọ́run pẹ̀lú òkú ọlọ́run bá ti dó yìí á ṣe 20 years náà bẹ́ẹ̀. يعلمون ما دفين. wọ́n kí àwọn tí wọ́n jẹ́ Rahmoniyyah tẹ́ bá ń wí dáadáa ọlọ́run bá ń gbàdúrà yín sí i. ẹ̀yin lẹ jẹ́ kó máa dùn ẹ̀yin lẹ tújọ o pẹ̀lú òkú ọlọ́run àwọn ọkọ aláàlùbáríkà náà ọlọ́run bá ń ṣe fẹ́yìn náà. للعز للمرء. ìwọ náà tó bá dẹ̀ ti ní má dàá láàmú mọ́ ó ti lè gbé owó ó ti lè bèrè owó oorun jù. يعلمون ما دفين. والحظ والشرف لآلي ولا الكمام والحظ والشرف لآلي ولا الكمام. àfọwọ́ àlùbáṣì ti dà mo kí àwọn náà fọ́rí mẹ́sẹ̀jì mo fẹ́ pàṣẹ sí yín ẹni gbogbo àwọn èèyàn wọ́n ti sọ̀rọ̀ àwọn èèyàn dẹ́sẹ̀ kú ọ̀kù kalẹ̀ tá a sì fẹ́ gbádùn wọn torí báyìí fàájà ni ibi tó yẹ kí n lọ mo ti dì sọfẹ́ nìyẹn pé mi ò lè lọ mọ́ ni o wàláhì sọ́bí láì wọ́n retí mi níbi kan ní bí abẹ́sìn àbíbí náà pè bẹ́ẹ̀ o àmọ́
oúnjẹ tó bá jẹ́ téèyàn lè jẹ bó ti wù tó bá jẹ́ wọ̀ nìkan ayé sí oúnjẹ tó bá jẹ́ wọ̀ nìkan sọ́bẹ̀. oúnjẹ tó bá jẹ́ wọ̀ nìkan ó lè ṣe bó ti wù ẹ́ níbẹ̀. ló lè ṣe bó ti wọ̀n. àmọ́ oúnjẹ tó bá ti jẹ́ pé ẹ̀pọ̀ tẹ́ fẹ́ jẹ ó jẹ tiẹ̀ ó fi tó kù lẹ́yìn. bẹ́ẹ̀ni tó bá ti pọ̀ ń bẹ̀. ó lè ṣe bó ti wù ẹ́ tó bá jẹ́ oúnjẹ wọ̀ nìkan ni wọ́n á gbóúnjẹ gbígbóná wá ó ní ẹ máa jẹ lọ orí kébí ó padà pa ọ́ ni gbígbóná ẹ̀ náà ló máa jẹ́ bẹ́ẹ̀ náà ni kókò jẹ́ tiẹ̀ náà kókó bẹ́ẹ̀ ni. fọ́nrán ẹ̀dá kan ẹ̀ wò mí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan mo fẹ́ sọ fún yín ẹjọ́ ẹ bá fọ́nrán ilẹ̀ báyìí. والحظ والشرف لآل ولا الكمام والحظ والشرف لآل ولا الكمام. fọ́nrán táwọn èèyàn fẹnu ẹ̀ tẹ́lù tí ò tún jábọ́ sọ̀rọ̀ pé yìí sì ni wọ́n ní àwọn èèyàn fọ́nrán o wọ́n ní pé wọ́n máa ṣàṣìyàn nígbà tó bá ṣàṣì tí ò mú wọ́n wá sọ pé ó yẹ ẹja kẹnu ẹ̀ tẹ́bù ká òbí ó jábọ́ àbí òní jábọ́ wọ́n á ní gbogbo èèyàn tó wá fi lè páàsì kúrò níbi àdánwò tí ọmọ èèyàn bá fi kàn látòrí àwọn wọ́n lẹ́nu yẹn ẹ fílẹ̀ kó sádánwò kan mọ́ tó tún lè mú mọ́. والحظ ọ̀tọ̀ làṣàṣìn ọ̀tọ̀ làṣàṣì fọ́nì ẹ̀ dákun àṣàṣìn sì rèé ó ju kí ni o ó ju àṣàṣì lọ o. assassin ju assassin lọ. torí pé assassin ẹlòmíì wà tó lásì pé ó ń bẹ lára wa tó lásì pé àmọ́ pa assassin ni o torí pé kò tí ṣe débi tó fẹ́ ṣe débi o la àmọ́ pé wèrè ni àmọ́ màá sọ̀rọ̀ kan yìí ẹ wá gbọ́ torí lè ta ṣe yìí mo fẹ́ kọ́ lọ́n tún ṣe pé tó bá fi máa kójọ láàyè yìí káyè yìí kó tún gbòòrò ju bá ti lé o lọ. amina. wọ́n ṣe sọ́fà náà nìyẹn ńgbà tá a náà ralẹ̀ tara ẹlòmíì tẹ̀ sọ pé ẹja owó ti máa kọ tó dá sí pé iṣẹ́ ọlọ́run kò ṣe dá ṣe o gbogbo ẹ̀yin aláàánú wa tẹ̀ ń dúró ti fọ́nrìn ẹ dákun mo kí yín o àwa ni ẹ wá béèrè lọ́wọ́ wa o Amiru àwa ni ẹ wá béèrè lọ́wọ́ wa lásì pé wòmí tó bá fún ẹ nílẹ̀ máa ti dùnú ju o so ti rí kánná. والحظ onígbàgbọ́ lọ́n tóbi wà á rí pé ìyàwó jẹ́ tó bá padà béèrè price sìmẹ́ǹtì wo ẹnjìníà máa pè é òní lè gbé. والحظ والشرف wọ́n ti ṣe tẹ́lẹ̀ kọ́ yìí ẹ jẹ́ kí n sọ fún yín ẹ̀yin náà lẹ́gbẹ̀ẹ́ fúnra yín o ọlọ́run náà yóò wà kún yín lọ́wọ́ torí ẹ jẹ́ kí n sọ fún yín tẹ́ ẹ bá retí pé àwọn èèyàn kan wà tí wọ́n tún ṣe ẹ wò mí tó bá dà àárín kan àwọn èèyàn ò ní gbé mọ́ o. I am talking from experience. Ètò ìdájú náà ni pé ẹ má yẹ kí ẹ̀kọ́ kan yín lójú. Àtìgbà tó wá ṣe ṣé kò yẹ kó ti bẹ̀rẹ̀ ni àsìkò tẹ́ tó bá rọ̀ yín lọ́rùn yẹn bẹ̀rẹ̀. Ẹ má jẹ́ kéèyàn kan lé ilé kan. Kí ni nǹkan tó dẹ̀gbọ́n yín sọ? أربعة إياك أن تخسرهم في حياتك. Fọ́nrìn wọ́n ní pé àwọn mẹ́rin kan wà èèyàn gbọ́dọ̀ ṣàfẹ́kù wọn láyé tó bá fẹ́ ká yẹ dàrú. Gbogbo ẹ̀yin yàtọ̀ ìgbọ́ mi lẹ́nìí mo kí yín dáadáa ẹ̀yin àwa mo kí yín Ọlọ́run bá mi kí yín jù báyìí lọ. آمين. Gbogbo yín náà mo kí yín Ọlọ́run gbàdúrà tẹ̀yin náà. آمين. أربعة إياك أن تخسرهم في حياتك. O gbọ́dọ̀ ṣàfẹ́kù àwọn mẹ́rin nínú ayé rẹ tó o jẹ́ kí ìgbésí ayé rẹ kó túká ìrìnàjò ayé rẹ kó dàrú. Àkọ́kọ́. من أسعدك وأنت مهموم. Wọ́n ní ẹni tó sọ ẹ́ dé èèyàn o gbọ́dọ̀ yálà ìmọ̀re sí o. Gbogbo ẹni tó sọ ẹ́ dé èèyàn pátá o gbọ́dọ̀ yálà ìmọ̀re sí. Tó o bá fẹ́ jẹ́ kí n tọ́lọ̀ fún ẹ kó bàjẹ́ ní tí fọ́nrìn fi kó wa lómi ọbẹ̀ lọ́nà nìyẹn. Fọ́nrìn o ọgbọ́n tẹ lò fún gbogbo ayé tí gbogbo ayé ò mọ̀ náà nìyẹn. Ẹ̀yin máa ń mọ ìjọ yẹn bá ṣe oore kíkiní fún yín ẹ wàá sọ oore yẹn ní bàbàrà débi pé ẹni ọ̀pá ṣebí mo kọ̀ fún 1,000 ní wá ń dúpẹ́ ó dàgbà 1 million. من أسعدك وأنت مهموم. Abu ẹ lówó tún kà á ní sùúrù sí wọ́n lọ iṣẹ́ oṣù wa lọ́wọ́ ni. من أسعدك وأنت مهموم. Tó bá fún ẹnìkan wò mí ní tó bá fún yàn èèyàn máa manage ẹ̀ ní o. Ṣé wọ́n mọ̀ pé mo ju iye báyìí lọ ni? Gbogbo ẹ̀yin tó wá sí pé ẹ máa ń feel too big lórí téèyàn kù yín. Ẹ dákun gbogbo àfà ẹ lọ kú olómi dáadáa yẹn. Ihun tẹ́lẹ̀ mi ò ṣe yálà nú nìyẹn. Débi pé èèyàn tó rọra bá sọ̀rọ̀ tó ṣàánú rẹ̀ ọ̀ wá jẹ́ kí ẹni ẹ mọ̀ pé kó fẹ́ pẹ́ pa á. Wọ́n
wọ́n ní pé tó o bá lè fúnyàn ní ohun tó fún ẹ ihun tó máa ṣe déédéé tí ẹni yẹn fún ẹ náà ni pé kò sọ̀rọ̀ fáwọn èèyàn pé lágbájá sọ̀rọ̀ fún mi èmi ló dé tí ó yẹ pé gbogbo ẹ̀yàn àfa àwọn sọ̀rọ̀ fún ẹ̀ wá lè dé tàgbàǹgbà kan sọ pé aláàánú ni lágbájá fọ́nrẹ̀ wọn ò ń sẹ́ni tí wọ́n sì pé tó bá sọ̀rọ̀ fún gbogbo ayé ni ó mọ̀ o wòmí mo fẹ́ ṣe fún ẹ yìí má sọ fún èèyàn má yẹ kó jẹ́ fọ́nrín o àyè sọ bẹ́ẹ̀. ihun tí mo bẹ́ ṣe fún ẹ yìí má sọ fún yàn mọ́jọ́ jẹ́ Sheikh foreign. torí tó bá ṣàbúrú náà á sọ o ètò dájú náà ní pé bó ṣe fún wa yìí náà ká tètè sọ fún àwọn èèyàn pé lágbájá oṣù fún wa gbogbo ẹni tó bá yẹ kó rí ẹ máa lọ òun ló fa sábàbí tí gbogbo ẹ fi yọjú ọ̀pọ̀lọpọ̀ èmi náà ń bá sàlátù ṣe àmọ́ aláìmoore ni tẹ bá sọ pé bí mo ti wà yìí àsàlátù yẹn ló gbé mi débi inú fẹ́ dé kódà ìlòmí gan kéde àdáyé nu gbogbo ojoojúmọ́ tó tí bẹ́ẹ̀ náà àṣírí òbò lẹ́yìn tẹ láṣírí tó wá sí pé àṣírí tútú. من يسعدك وأنت مغموم. aṣọ tó bọ́ sí ẹ lọ́rùn ó mà wọ bẹ́ẹ̀ ni tí ó fi fìtì ẹ ni. من يسعدك وأنت مغموم. من يسعدك وأنت مغموم. ẹlẹ́ẹ̀kejì. ومن ناصرك وأنت مغلوب. ومن ناصرك وأنت مغلوب. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé ẹni tó rọ̀ ẹ́ ṣe nígbà tí ogun ayé tó borí rẹ̀ wọ́n ní ògbóló gbàgbé rẹ̀ o. tẹ́ bá pẹ̀lú mi ẹ bá ń gbólóhùn tóbi dára kí n túbọ̀ lẹ́ẹ̀kan sí i. Allahu Akbar. ayé sì mo sọ ẹni kí ni ẹni tó bá ràn ẹ́ ṣe. nígbà tí ogun ayé borí rẹ̀ nígbà tí àdánwò ayé borí rẹ̀ fọ́nrán èmi ni ẹ máa wò. Má gbàgbé ẹ. wọ́n ní ògbóló gbàgbé rẹ̀ o. ihun tí ẹ ṣe tọ́lọ́run fi ń kẹrin náà nìyẹn gbogbo àwọn èèyàn tí wọ́n dúró tì yín nígbà tí ẹ tí ì ní nǹkan kan ẹ wá appreciate wọn lẹ́nu pẹ̀lú ògùn ọlọ́run gbogbo ẹ̀yin tó appreciate yẹn wọ́n wò pé tó bá yẹ kí fọ́ọ̀nì tó ẹni tó lè máa fún wọn 1 million ni lórí pódíọ̀mù yìí ẹ máa bu ẹnì kankan wá kí Sheikh Alabkori. ومن ناصرك وأنت مغلوب. ومن ناصرك وأنت مغلوب. ẹlẹ́kùn ẹ bá ń gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan sí kí n tún gbọ́ dáadáa. Allahu Akbar. ناصرك وأنت مغلوب. fọ́ọ̀nì ẹ jẹ́ kí n sáré gúnlẹ̀ kí lè gbé gbogbo sílẹ̀ bàbá Alabkori mo kí dáadáa. wọ́n ní ẹni ẹlẹ́ẹ̀kejì bí mo ti sọ ẹ dákun òun lẹni tó dá sí pé nígbà tí ogun ayé borí rẹ̀ àfọwà oníṣòfò. ومن ناصرك وأنت مغلوب. ẹjọ́ tẹ̀ mọ́. ومن ناصرك. gbogbo wa ẹ dákun sẹ́rí irun tó ní kálukú ò mọ̀ ni pé ìwọ náà ṣáà wábì kan ìwọ náà wábì kan kò wà. Bẹ́ẹ̀ni. ó wà níbi kan tá a fẹ́ wá ọ náà sí. mo ṣe sọ lánàá níbi tí mo lọ mo ní orúkọ ó le láti rí o tẹ bá yẹn kan tí wọ́n tó lórúkọ táyé dẹ̀ tẹ̀ mọ́ ọlọ́run náà rẹ́díṣà yẹn lọ́rùn ni o. àmọ́ gbogbo àfa ọ̀pọ̀lọpọ̀ wa ń ta níyẹn àti bàjẹ́ ni pẹ̀lú òkú ọlọ́run ẹ máa ga sí ni oníṣẹ́. Amina. ومن ناصرك وأنت مغلوب. èmi ni ẹ máa wò ń ta ẹsẹ̀ lẹ́ni ó kú gbogbo alójú ẹ wá ń sọ pé mọ́kà tí wọ́n fún yín umura Ramadan ẹ fún àfa Abdulaziz kí ló fà sábàbí ẹ torí pé ẹ rántí àná pé lọ́jọ́ tí àwọn èèyàn ò tí mọ̀ mí léèyàn ẹni tó rí mi léèyàn lélẹ́yìí gbogbo ẹ̀yin tá a sọ̀rọ̀ fún nígbà tí ò dáa fún yín tẹ débẹ̀ tán tẹ gbàgbé wa ọlọ́run gbòòrò wọn yín o ẹlòmíì wà tí wọ́n kò ní lẹ́yọ̀tì kankan ó kàn lóyà fún wa nítorí tó fẹ́ gbà lọ́wọ́ wa ni fọ́nrẹ́ ẹlòmíì yóò máa bá àfa nu bàtà a máa bá àfa fọṣọ kódà yóò tún máa bọ́ fìlà yóò máa fọ fìlà kò bọ́ fìlà torí kankan tó yàn tún ọ̀fẹ́ ni o tí wọ́n bá gbé fún tán tánu bá wá dé yóò sọ pé lágbájá mi wà yí ìmọ̀ ẹnì kankan mọ́ o kódà àfọwọ́ tó bá pè kò tún ní pé kọlu àfa ẹlẹ́kẹta. ومن تحملك وأنت غاضب. ومن تحملك وأنت غاضب. tẹ́wọ́ gbọ́dọ̀ ìkẹta ẹ̀dá kan ẹ̀ bá ń gbọ́dọ̀ tóbi kí n túbọ̀ lẹ́ẹ̀kan sí i. ومن تحملك. fọ́nrẹ́ ẹ̀dá
sẹ́ni lọ́wọ́ tẹ̀ wá yìí ẹ dàpọ̀ èmi ni ẹ máa wò ẹ̀yin mo fẹ́ pass message fún tó bá yẹ pé àkọ́fẹ́ gbé lámbà ni akọjú sáwọn èèyàn ni àmọ́ mo fẹ́ jẹ́ kí káwọn èèyàn lè mọ̀ pé وأنت غاضب wọ́n ní ẹlẹ́kẹta òun náà jẹ́ pé kí ni wàmọ́. ومن تحملك وأنت غاضب. wọ́n ní ẹni tó dá sí pé nígbà tí ó ṣeun ẹni tó dá sí pé ìgbà tó ṣeun tó ṣe kí ni o tó yẹ pé aṣeun tó mú bínú ó wà tàbójú kò fún wa àwọn kan wà wà láìsàn bí láì tó bá yẹ pé afẹ́fẹ́ ní ìdàbà àti ìṣẹ̀wọ̀n kódà àwọn òbí wa ẹ ká fáwọn òbí wa ṣàpèjúwe ohun tá a ṣe fáwọn òbí wa ẹlòmíì wọn ìwà tó wù sáwọn òbí ẹ ò dá o wọ́n ṣàbójú kúrò fún yín o fọ́nrẹ́ ló dá sí pé ohun tẹ níyì ọ̀pọ̀lọpọ̀ wa níwẹ̀ o ẹnìkan tí ó ṣàdúrà fún yín tẹ́ ẹ̀ nírú ọlọ́kàn pé ṣé tó ṣe dénú àbí kò dénú ẹ̀ làwọn bàbá yàtìyá yìí o kò sí ọ̀rẹ́ kan tó máa ṣàdúrà fún yín pé fọ́nrẹ́ ó jù mí lọ ó tọ́ra ẹ̀ ní o tó bá gbé mẹ́kì fún gbogbo wa nísìnyí pé ẹ jẹ́ ká máa dàníyàn fún fọ́nrìn àwọn tó lè dàníyàn fún yín pé fọ́nrìn ó jù wá lọ òun làwọn òbí yín àwa yìí ọ̀pọ̀lọpọ̀ wa ní sọ́ o torí pé ẹ̀ títú expectation táwọn èèyàn fẹ́ jẹ́ kẹ́dì lẹ́sìn rò pé àwọn kan fẹ́ràn yín o àwọn èèyàn ló máa bẹ lọ́wọ́ sọ́sẹ̀tì fẹ́yàn ọjọ́ tó yẹ bá ti wá lórí yẹn náà wọ́n tún dọ̀tá èèyàn náà ni wọ́n ti máa gbàgbé pé àwọn làwọn tó lóríire fún wọ́n máa bèèrè náà pé kí ló yẹ tó dọ̀tá lágbájá wọ́n máa sọ pé gbàtà tó rere fún un àmọ́ pé yóò kọjá báyìí. ومن تحملك وأنت غاضب. ẹ wò mí ọjọ́ tó yẹ bá tún kù jù báyìí lọ ẹ bá pé àwọn òwò nǹkan wèrè ni wọ́n gbẹ̀yìn àfáà tó wá sí pé ẹ̀ bá wa dunnú ohun tẹ̀yìn wá ń jà fún náà ni pé ó sì máa jóhun ó sì máa jóhun ìwọ náà dán wo bóyá kò ní bú ẹ lọ́wọ́ fọ́nrìn tó wá sí pé nígbà tó bá má tún máa wò pé ìwọ èèyàn wo lọ́lọ́run ṣe fọ́nrìn yìí náà ẹ̀yin tó wá sí pé ohun tẹ́ tó fi kó àwọn èèyàn òun náà ni pé ẹ tún máa sọ ẹ tún máa sọ àwọn ọ̀rọ̀ kan àwọn èèyàn tún máa rẹ́rìn tẹ́lẹ̀ mi bá ṣe wọ́n ní pèsè òde mọ́ bẹ́ẹ̀ ni mo sọ òun dá sí pé àyọ̀ ọlọ́run ní ẹ̀sà nínú àwọn ẹ̀sà náà ní irú yìí ẹlẹ́kẹ̀rin kí n máa lọ. ومن دافع عنك وأنت غائب. ومن دافع عنك وأنت غائب. nínú àwọn mẹ́rin tí a gbọ́dọ̀ ṣàfẹ́kù wọn láyé wọ́n ní òun lẹni tó dá sí wípé nígbà tó ò sí ń bẹ̀ ìgbà àdánwò kú òfun ẹ̀ àwọn àǹfààní yẹn bá wí o gbogbo ẹ̀yin tó jẹ́ pé àjọ ń ṣe tí wọ́n sọ̀rọ̀ wa níbi tó wà tó lè bá wa jà wọ́n ń bà wá jẹ́ níbi tó wà ó lè gbèjà wa ìwọ náà ló tún wá ń padà wá tún wá ń sọ sí wọn pé ta ni lágbájá bó ti máa ń ṣe náà nìyẹn wà á rí pé gbogbo oore tó ń bẹ lọ́wọ́ rẹ̀ wà á rí pé kò ní kalẹ̀ o. ومن دافع عنك وأنت غائب. ẹgbẹ́ tó tiẹ̀ wà kí ló fi ni kí nìkan tá a máa bá wa bá bínú. ẹlòmíì dúró ní ìdó pé mọ́ṣáláṣí yóò ní gúrò ìrọ́dẹ̀ ni ó tọ́ra ẹ̀ ní ìgbà tí mo jókòó lẹ́kẹ̀ẹ́ kí ni mo sọ fún yín mo ní pé ẹ kọ́ irun táwa kọ́ tọ́lọ́run sì fún wa ṣe tó sì sówó ẹ̀ jù lọ má má bínú bẹ́ẹ̀. ومن دافع عنك وأنت غائب. kí ló ìwọ ló mọ sí ẹ̀ níṣẹ́ lọ́rọ́ rí kúsà àwọn èèyàn nínú díẹ̀ mu àríkúsà. ومن دافع عنك وأنت غائب. gbogbo ẹni tó bá ti ń jà fún wa níbi tá a bá ti sí olólùfẹ́ wa ni wọ́n o. mo yẹ sọ pé ìwọ ọmọ kéwú tí wọ́n sọ̀rọ̀ mi níbi tó wà tó ò lè bá wọn fà á káwá ní kójú ẹ̀ wálé tá a sọ pé kí ló ṣẹlẹ̀ ó lọ jà ní wàláhì ìjà yín mo jà wọ́n sọ̀rọ̀ yín ni mo tátọ́ síbẹ̀ má wálé wá sọ fún wa kí ló tún wálé wá sọ fún wa pé wàláhì wọ́n sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ kí ló tó lè dáwà lálẹ́ káwá béèrè pé lágbájá kí ló ṣẹlẹ̀ wọ́n sọ pé wàláhì torí ọ̀rọ̀ yín ni mo ṣe kí ni o ni mo ṣe ń dàbẹ̀rù o torí pé ẹ̀yin gangan náà ní ojú wa ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa ẹ̀yin gangan létí wa ẹ̀yin gangan náà ní mú wa ọ̀pọ̀lọpọ̀ kọ́ wà tó láti pé fọ́nrìn òní máa rí ẹ̀yin lẹ rí ọ̀pọ̀lọpọ̀ wà tó láti pé fọ́nrìn òní máa gbọ́ ẹ̀yin lẹ gbọ́ kí ló tẹ gbọ́ ní tí àbòsí táwọn èèyàn ń ṣe lórí wa tẹ̀lé wa sọ fún wa. وإذا رمى الفتى نيل المعالي أضيق قلبه سمع ربي لجلاله.
kejì yín lẹ́ẹ̀kan yẹn omi ẹkún fẹ́ máa jábọ́ lójú yín ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ti wà yìí ẹ̀sà ní mo tún sọ wàhálà ìpín ṣe pé mo pé kí mo bá tàṣí tí ò ṣe fún yín o wàhálà ìṣòwò bíi ibi tí mo bá dé yìí mo ti kọjá pé kí wọ́n máa tàṣí tí ò sí lára èèyàn kí ló fẹ́ fún mi mo máa ń sọ màdé tún máa sọ ẹ lọ kódà o bá sọ pé ó ní ìgbéraga wàhálà ti já ènìyàn wàhálà ti wà tí ó mú ènìyàn wọ́n ló mọ̀ o ní o tó fẹ́ fún mi tó o bá ti lè níwà tó lè rà lọ́wọ́ mi ìmọ̀wó ìmọ̀tòmọ̀ tó jẹyàn àwa sọ̀rọ̀ kan tàì sọ̀rọ̀ kan ẹ máa gbé jáde sóyún sì ní sọ̀rọ̀ pé ọlọ́run máa kọlù ní ó ṣẹlẹ̀ tí màá kìíní gbogbo àwọn tẹ́ bá ti ní pé ẹ̀rí níwájú ẹ má ti tẹ̀ wá mọ́ gbogbo tá a bá ti ṣe gẹ́gẹ́ bọ́lá òṣèlú ká ṣe láti ṣe yẹn ọlọ́run tí ó rí akọbí ilẹ̀ tí ò ní darọ́lá tí ó yọ ẹni tí ó dà fún lábìgbẹ́yìn ṣùgbọ́n òun máa tó ṣe ni. ìdárò màlífàtà ní ilà àlìmáàlì udì kọlìbù sàmì rọ̀bì lìṣàlálì. mo sọ fún wọn náà lẹ́ni yìí pé 10 years wọn náà wọn náà wo 10 years níwájú dákun sí wọn náà níwà 10 years náà bẹ́ẹ̀. udì kọlìbù sà. ẹlòmíì ò níwà rẹ o ìwà tí ń wù nísìnyí bíi pé kíjọ túká lójijì kíjọ túká mọ lórí ni o fọ́nì ọdún mẹ́wàá kì í sọmọdé ọdún o ọmọ ọdún mẹ́wàá ti ń gbé nǹkan ọkọ̀dà àmọ́ sí àwọn ọdún mẹ́wàá tó wá sí pé wọ́n wá sí pé ìgbé léyìí 10 years bóò ló ṣe ṣe tó ti ń gbé nǹkan ṣe ẹ̀yin wá ṣe lọ́dún mẹ́wàá ẹ mọ̀ pé ẹ ti mọ́ mi kóró ni kò páyín nì láàrin ọdún mẹ́wàá yẹn ẹ fi para yín tẹ́bá rántí ní ọdún kan mo sọ fún yín fọ́nì ìbẹ́ ti wà yìí mo sọ fún yín lọ́dọ̀ kan ẹ̀ ń ṣe àṣàlátù kan lọ́wọ́ wọ́n sọ pé àṣàlátù yẹn bóyá ẹ̀ ń ṣe níbi kan bóyá kò sí iná níbẹ̀ bóyá ẹ̀ ń ṣe kùwúrà dẹ̀ ni wọ́n ní kò sí iná bẹ̀ pé kí ló dé tẹ̀ lè fa jẹnẹrétọ̀ sínú ibi tẹ̀ ń ṣe yìí ọ̀dà àkọsí ní ká máa ṣe lọ bẹ́ẹ̀ náà ni ẹlòmíì ò rẹ́jì àti tíṣẹ́ ọlọ́run o àfáà mi ibi tó bá ti ń yọ nìkan ló fẹ́ wà o tó bá wà níbi tí ò bá ti sí ibi tí ò bá ti yọ báyìí ẹ̀ ní bẹ́ẹ̀ dìde wá ní ẹ̀ máa kà á lọ mò ń bọ̀ àbáyín lẹ́nu rẹ̀ ó sá lọ ní o. ìdárò màlífàtà ní ìlàlímàálì. a gbọ́dọ̀ kíyín torí pé àwa náà ń gbàdúrà pé táwa náà dálẹ̀ náà kó tọ́dún mẹ́wàá báyìí tá a bá ń bẹ̀ ń gbàdúrà bẹ́ẹ̀ náà ni pé àwa náà fẹ́ jẹ́ kọ́ lọ́run ṣe wá bọ́nà ti ṣe yín yìí gbogbo ẹni tí ò bá ti dúpẹ́ fún yín lè ní ti ń bínú yóò bínú kú ni o ẹjọ́ ìsàmìnà dáadáa. udì kọlìbù sàmì rọ̀bì lìṣàlálì. aṣọ tí wọ́n fún wa yìí ẹ má yẹ kó fọ àyà mọ́ wa lọ́wọ́ ẹ dákun abẹ́yìn ni ẹ jọ ẹ wo tẹ́ ẹ bá tiẹ̀ wọ́lá kankan ẹ wọ́lá pé àwọn tó bí wa wọn ò jèrè tí wọ́n ṣe tẹ́ ẹ bá tiẹ̀ wọ́lá kankan ẹ wọ́lá pé àwọn tó bí wa wọ́n jìyà wọn ò jọrọ̀ wọn ò dúró jọrọ̀ rẹ̀ tẹ́ ẹ bá tiẹ̀ wọ́lá kankan ẹ wọ́lá pé àwọn tó bí wa wọ́n sí àwọn èèyàn padà fi mọ́ fún wọn. udì kọlìbù sà mi rọ̀bì lìṣàlálì. gbogbo ẹ̀yin tẹ́ bá ti rí lẹ́nu fọ́ọ̀rìn lẹ́nu ẹkún ẹ ò mí adájú ẹkún àwọn kan ni. tó bá ṣe pé o fẹ́ wò mí tó bá gbèdè di oríire tí mo fẹ́ rí nìwọ̀n náà rí ṣé bí àwọn òbí mi bí ṣé bí àwọn òbí tiwa bí wọ́n ṣe sunkún náà làwọn òbí tẹ́ náà sunkún sọ́dọ̀ lọ́hùn. àbúrò pé ọ̀rọ̀ pé mo kàn mọ́ nìkan ni wọ́n sọ mo sọ lánàá níbì kan fọ́nì o mo sọ lánàá níbì kan mo ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ kéwù ọjọ́ tẹ́ ẹ bá fẹ́ mọ̀ pé kéwù tó ń pa kùmọ́ra yóò jẹ́ kankan jẹ́ kí mọ́tò ẹ bàjẹ́ sọ́nà express Ìbàdàn wàá rí pé náà wù ẹ sọ́ọ̀fù ẹ kò ní tú táyà àní ẹ ní mímọ̀ kẹ̀dẹ̀ tún ní ìtẹríba pẹ̀lú ẹ̀ lásọ fún yín kì í ṣe pé bóyá sọ pé bóyá kẹ́ má wà. fọ́nì bó ti ń dùn yìí o ọlọ́run jẹ́ ó dùn kálẹ̀. àmì ọlọ́run bó ti ń dùn yìí ọlọ́run jẹ́ ó dùn kálẹ̀. ẹ dákun àwọn onílù yẹn bá ń sá sí dáadáa bó ti bẹ̀ tà yìí o olúwa jẹ́ ó bẹ̀ tà kálẹ̀. àmì ọlọ́run bó ti ń dùn yìí ọlọ́run jẹ́ ó dùn kálẹ̀.
òṣùmàrè yọ̀run. Igi tẹ́gẹ́jẹ́ kó òṣùmàrè yọ̀run. Alákọ̀bí yẹ wá o, ikú gbọ́dọ̀ bóyá jájọ wí. Igi tẹ́gẹ́jẹ́ kó òṣùmàrè yọ̀run. Igi tẹ́gẹ́jẹ́ kó òṣùmàrè yọ̀run. Alákọ̀bí Yẹ wá o, ikú ò gbọ́dọ̀ pa fún wa. ikú ò gbọ́dọ̀ pa fún wa. Ikú ò gbọ́dọ̀ pa fún wa. Sáré dídé ẹ sọ pé àrùn ò gbọ́dọ̀ ṣe é fún wa. Àrùn ò gbọ́dọ̀ ṣe é fún wa. Aṣẹ́wó fọ́rí yẹ wá. Ikú ò gbọ́dọ̀ pa fún wa. Ikú ò gbọ́dọ̀ pa fún wa. Ikú ò gbọ́dọ̀ pa fún wa. La ilaha illallah. 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 Jamiu Bulala, Jamiu Baba Bulala. Jamiu Bulala, Jamiu Baba Bulala. Allahu Akbar. Èjìrẹ́. Àfàgbà Aridunnu adúpẹ́ o. Adúpẹ́ o. Adúpẹ́ o. adúpẹ́ o Adúpẹ́ o. Ọlọ́run ní jẹ́ burú fún yín. sábù abik Ọlọ́run ní jẹ́ burú fún yín. Amina. Àfàwà àgbà làbùkọ́rì wọ́n wọlé. Ala abukori. Ẹ máa wà dáadáa o. Amina.